nowadays ẹ lọ́wọ́ wọ́n máa wo ẹ̀rí pé operation ló pọ̀ jù náà àwọn aboyún sìn operation ló pọ̀ jù ìmí wà ọmọ ti tóbi ìmí wà ibi tóbi ìmí wà ọmọ jókòó ìmí ọmọ sùn nínú ìmí wà ibi ló ṣíwájú ọmọ but nígbà tí wọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ ọmọ mo fẹ́ sọ fún ilé yìí torí bá ti wà lóṣù mẹ́ta ó ní nǹkan tó máa lò fún tó bá wà lóṣù márùn-ún gbọ́dọ̀ lo nǹkan fún táwọn àjẹ́ òní fi tàǹpà ẹ̀ tó bá wà lóṣù méjì ó ní nǹkan tó máa tó bá wà lóṣù mẹ́jọ wọ́n ṣẹ̀ wá lo nǹkan fún pé kí ọmọ yẹn àti bí yẹn kéré tó bá wà lóṣù mẹ́sàn-án wọ́n á fún tó jẹ́ pé ara tù ọmọ yẹn á jáde àgùntàn kì í pẹ́ nìkan kó tó bí ọmọ yẹn tó bá ti tó gbogbo kinní yìí wẹ́rẹ́ ní wọn àbímọ tó wọn bá tó operation adé gbogbo bóyá ibi kan ṣe kò ní níbẹ̀ àmọ̀túnṣe kan náà wọ́n ní wọ́n fẹ́ ṣe operation fún wọn ní ibi síwájú lọ hospital àwọn ẹwà sọ pé wọ́n sọ fún mi mo máa ń lo omi wọn á ní kó gbómi dání mo dẹ̀ mọ́ ti bí lẹ̀ tó bá pè mí lọ hospital tó bá bọ́ sí ìpàjámà ní kó fún ní pure water bí ọmọ bá jókòó tó bá gbàdúrà sí ọmọ yẹn máa padà abìnrin mo dẹ̀ wá mọ́ ti bí lẹ̀ náà tí n bá fún ibi yẹn máa ṣe kíni gbogbo wa padà sípò bọ́n ṣe ń tó nǹkan nìyẹn láyé àtijọ́ nìyẹn wọ́n máa ayé àtijọ́ wọn gbà táwọn òyìnbó dé tó ń ṣe hospital wọ́n máa ń ran àwọn hospital lọ́wọ́ ni tó bá ti ṣe gbogbo kinní yẹn tó bá fẹ́ bímọ lọ hospital kò ní sí wàhálà ṣùgbọ́n nísìnyí àwọn ẹ̀sìn ìgbàlódé tó ń dé wọ́n ti kó bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ti bọ́ ẹlòmíì dẹ̀ wà tó bá tó ń ṣe operation fún ó ní nǹkan tó máa ṣe ó ní ewé kan wá fi sẹ́yìn tó bá jẹ́ wọn ní operation fún wọn máa bí wọn máa lọ nísìnyí tó bá sọ wọn lẹ́sẹ̀ ni bí kì í ṣẹ̀ṣẹ̀. àbíkọ́ ní kò fẹ́ gbẹ̀jẹ̀ ṣọ́ọ̀ṣì kan ní wọ́n gbẹ̀jẹ̀. so wọ́n gbẹ̀jẹ̀ wọ́n lo kinní kankan ṣó ti wọ́n ṣera wọn ni ọlọ́run ti dá gbogbo nǹkan tá a fẹ́ lò láyé tí mo sọ fún yín ó ti dá gbogbo nǹkan tọ́lọ́run nídìí láti ṣèdájọ́ lórí ìwà wa tó bá dẹ̀ ń lọ pẹ̀lú ìwà iṣẹ́ tó ṣe ìyàwó ò bá ẹ lọ ọmọ ò bá ẹ lọ o nígbà tí ṣe bí tí o jẹ àpò tí o rọmọ ẹ tó bá lọ ṣé ìyàwó ẹ bá lọ àwọn ọmọ ọjọ́ tó ń sunkún kò tí ṣe ẹni méjì kó sọ pé kó ń sùn wọn mọ òun nìkan ló máa lọ jẹ́jọ́ ńbẹ ìdájọ́ wà òun àti ìwà ìlú máa rojọ́ tó ti èsì bó ṣe rí nìyẹn àìnímọ̀ ló ń dà wọ́n láàmú ẹ máa kọ sílẹ̀ tó bá fẹ́ tó 10 years to this time ẹ máa rí pé àwọn ọjọ́ yẹn máa fọ́ ẹ rí pé gbogbo yẹn máa padà sí kọ́ṣọ̀ yàtọ̀ sóríṣà o ẹ rí pé ojú àwọn ọmọ wẹ́wẹ́ wọn yóò ojú wọn làjà wa lọ nísìnyí a máa nísìnyí àwọn ọmọ wẹ́sìn wọn fẹ́ káwọn máa gun aeroplane lọ́wọ́lọ́wọ́ ń sìn ni tó ti ń sìn kọ́ṣọ̀ a máa padà sí gbẹ̀yìn ni kí mo sọ fún yín pé gbogbo nǹkan tó ń lọ ẹ wọ àwọn bàbá ayé àtijọ́ ẹlẹ́n bọ́ọ̀lù mi came bacteria everything má pààyàn àwọn bàbá yà máa mú mi tí ò dáa wọ́n dẹ̀ lu 120 100 something wọn kú ẹlòmíín sí kò tí ì ní tó 60 70 owó àti máa gbọ̀n èmi ò ríran ẹ̀rẹ̀ ń lọ church oríṣiríṣi àìsàn tó jẹ́ pé àgúnmu ní ká ẹ lò àgbo lẹ máa mu tí gbogbo nǹkan yẹn ò ní ṣẹlẹ̀ tó bá yá ẹ máa lọ sọ́fítà wọn á máa fún lóògùn ẹlẹ́ẹ̀kì lóògùn ewé àtegbò wọn dẹ̀ fi ń ṣe gbogbo kinní yìí torí mo fẹ́ sọ fún yín ní 70 ẹ̀gbọ́n mọ́ mímì kan babaláwo àtòníṣègùn ni wọn dúró tì táwọn òyìnbó yẹn bá ti dé èmi máa gbé wọn lọ sóko ó lóko rẹpẹtẹ tá a bá dẹ̀ ti dé n bá ti dé bẹ̀ báyìí oògùn yẹn èmi máa kọ gbogbo àwọn bàbá yẹn ọ̀gbọ́n òyìnbó ewé yẹn everything à fún àwọn òyìnbó yẹn á wá ṣe tablet tonic wá ìgbà yẹn bàbá yẹn ọ̀gbọ́n wọn bá máa gbowó certificate wọ́n wá ní káwọn bóyìnbó ya fọ́tò wọn á bóyìnbó ya fọ́tò ẹni tó bá bóyìnbó ya fọ́tò ń gbà yẹn kò sí bàbá yẹn ní ká ẹ lọ bóyìnbó ya fọ́tò ẹ̀kíní kankan ibẹ̀ náà fi rọ ẹni tó bá lè súnmọ́ òyìnbó ń gbà yẹn kì í ṣayé sí tí wọ́n lóyìnbó ọba ní ẹni tó bá lè bóyìnbó ya fọ́tò ìgbà yẹn náà gbé tánìkì wá gbà yẹn là ń bè lọ́rùn òyìnbó wọ́n ní black monkey ní wá ọ̀dẹ̀ wọ́n ní ẹnu ọ̀bọ dúdú là wa ewé yìí náà fi ń ṣe ìgbà yẹn là wá ti ní knowledge kò sí pásítọ̀ kan tó lè gbá wa ń bí o àbọ̀ ọmọ mi kó dojú ẹ̀rí gbà yẹn láti rí wọ́n á gbé wá nẹ̀ tó fún mi náà wọn kí n fún ìyá mi a máa lo tablet yẹn nínú tẹ́lẹ̀ tí wọ́n fi wé ṣe certificate náà ń gbé wá fún wọn gbà yẹn. so ẹ wò ó sì tí wọ́n bá fẹ́ rí true ṣe ẹ ti rí ọkọ̀ lóyún yẹ́kẹ́ ẹ ti kó wọ́n ti sọ di tablet
wọ́n dẹ̀ ti ń sọ di gbogbo wọn tẹ́lẹ̀ babaláwo ni wọ́n babaláwo ni wọ́n rẹ́gísítà fún ìgbà tó dẹ̀ yà ń sìn wọ́n modernize ẹ̀ torí pé wọ́n ní àwọn instrument láti ṣe àìní instrument àti ṣe òun ló dà pé wọ́n sọ pé ó ń ṣe kinní kankan so bí ó ṣe rí nìyẹn àìnímọ̀ ló ń dà wọ́n láàmú so wọ́n á dẹ̀ jìyà iṣẹ́ wọn tó wọ́n tún fẹ́ lómi ẹni tó yẹ kó tinú ń dà láàmú tó yẹ kó lo nǹkan ókè ẹni tó bá wà lẹ́dà tẹ́dà ń dà láàmú kò sọ pásítọ̀ tó lè ṣe kò sí pásítọ̀ tó lè ṣẹ̀dá wọ́n máa lo nǹkan fún ni kẹ́dà ti kúrò lára ẹ̀ bí nǹkan obìnrin bó nǹkan ẹ̀ dúdú láì jẹ́ kó lọ àgbo kó wà nọ́mà kò lè bímọ kí mo sọ fún yín bí àwọn àjẹ́ bá ń dààmú obìnrin tó bá lóyún àrùn ẹ̀ máa ṣáyìn ẹ̀jẹ̀ oyún á máa wálẹ̀ láì jẹ́ kó wọ́n lo nǹkan fún bí ètò kò lè lóyún àwọn èèyàn tó ti ba ti ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ sí church tá a máa ní kó máa mú mi ìkan tó ṣẹlẹ̀ sí èsì nígbà yẹn ni ọ nísìnyí wọ́n ti ń lo oògùn omi nìkan ló fi ń gbó bí ọmọ wọ́n á bẹ̀ sí ń gbó bí obìnrin yòókù 5 minutes bí o jáde tó obìnrin yìí fẹ́ kú ni mo rìn sí lọ́jọ́ yẹn mo wá pé ọmọ olóbìnrin máa kú ṣùgbọ́n màá sọ fún yín nǹkan tẹ́ ẹ máa ṣe tí bí máa fi jáde mo ní kàn lọ wá ìgbẹ́ ẹ̀dìyẹ kàn gbé sọ́wọ́ báyìí kàn ní bó ṣe ṣe báyìí bí jáde so bó ṣe ń ṣe láyé àtijọ́ nìyẹn wọ́n á gbé ìgbẹ́ ẹ̀dìyẹ yẹn wọ́n á gbé sínú ọwọ́ wọ́n máa ti ibi dẹ̀ jáde mo wá sọ fún wọn ṣé àwọn omi yín àtàdúrà tẹ́ ẹ ti ń gbà látàárọ̀ nǹkan kò sí nǹkan tí mi mọ̀ ń pa òbí ọmọ kò sí nǹkan tí mi mọ̀ ń pa ẹ̀ kí mo sọ fún yín so iṣẹ́ ìdílé wa ni ìyá mi mọ̀ ara ẹ̀ mọ̀ là wa ìyá mi àwọn ọmọ Ìgbò tí ìyá mi gbẹ bí ẹ ti pọ̀ jù ló jẹ́ pé òun ló máa gbẹ bí wọn everything gbogbo so ìyá wọn ọ̀dẹ̀ ń gbowó lè ṣe kó ń fi ṣe